nígbò. Ikú òkì ń pàjá òní kú ní rèwerèwe. Kùtùkùtù bí ìtẹ́jú òwúrọ̀. Àní mo ti dé pápá bí ìtẹ́jú ìyálẹ̀ta. Nítorí ìta ni Ọpẹ́yẹmí ló gbé mi débi o. Ọlọ́jọ́ ìbí mo ní bẹ́tìrẹ́ bá ń jẹ́ ọmọ mi kan. Bẹ́tìrẹ́ bá ń jẹ́ ọmọ mi kan. Olúwa tó ìkúpọ̀lú yìí ní ìpérí ẹni gbèjè gbẹ̀jọ. Kún ìlàáfin apèdè fún bàbá tuntun dé. Apèdè fún pírẹsidẹ́ǹtì mo ní mo tuntun dé kẹwàá gbóhùn ẹnu mi. Ìdààmú nìkan lọ́lọ́ọ̀lọ́kùn ọba mi ò. Ọpẹ́yẹmí o. Ọpẹ́yẹmí ńlá o. Ọmọ ọlọ́jọ́ ìbí òní. Àkọ́kọ́ náà jẹ́ nkọ́kọ́ bọ́ dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba. Àrí ìró àrá lèmi kọ́kọ́ kí o. Arúgbó ọjọ́ àtọ́ bàbá mọ́pẹ́ nìkan ní bàbá ní. Ọba tó lónìí, ọba tó lánàá, múnimúni o, panipani o, ayérayé nínú àwọn ọ̀run lèmi kọ́kọ́ kí nítorí ìta ni. Torí Ọpẹ́yẹmí ọmọ òjò ni mo ṣe ń kí bàbá mi ọ̀hún. Arúgbó ọjọ́, ọba tó pọ̀ ọmọ, Ọlọ́run tó dá ọ sí, ọba tí ò wá wo ìwà ọwọ́ wa. Bàbá ọlọ́mọ yọyọ lèmi kọ́kọ́ kí o. Ọba tí kì í ṣe family planning aláàdúgbò. Ọba ń ṣe family planning ni. Kò ní kan generation mi. Kò ní kan generation Ọpẹ́yẹmí ọmọ òjò. Lẹ́wọ̀n ọlọ́jọ́ ìbí òní o. Hallelujah méje. Àmì òsánà méje. Nítorí ọba àwọn ọba tó dá ọ sí o. Ọ̀pọ̀ ọmọ ọwọ́ ọ̀dàgbà láti kékeré, láti jòjòló, láti ọmọ ọwọ́ títí tó tún fi dàgbàdàgbà. Ó tọ́pẹ́ àlọ́ ọjọ́ pẹ́ lọ. Èmi á máa pẹ́ ẹni ọjọ́ ìbí rẹ̀ bàbá láyé. Ẹni ọjọ́ ìbí rẹ̀ bàbá láàyè. Irú wọn ló yẹ kó ṣọpẹ́ níwájú pẹpẹ. Ó yẹ kó yíká ọ̀tún. Ó yẹ kó yíká òsì. Ó yẹ kó rá bàbàrà 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 bàbà fọlọ́run ọba mi Elédùmarè àtọ́bàjáyé o. Lẹ́ o, àtọ́bàbà mọ́pẹ́ nìkan ni bàbá lèmi kọ́kọ́ kí o. Ọlọ́jọ́ ìbí òní. Etí ẹ bá ń jẹ́ ọmọ ní ọmọ mi kàn. Kún ìlàáfin nígbè ọ́ nígbèjé gbẹjọ. Holy Mary ni mò ń kí o. Holy Mary ni mò ń pè ní gbèjé gbẹjọ. Ọmọ ní ìlú sí ọ̀rọ̀. Ọmọ àtọkọ bàbá òsínbí kan ni mò ń kí o. Èmi máa lè bàbá rẹ̀. Jẹ́ ìtọ́kọ̀ létí o. Kún ìlàáfin. Jẹ́ ìtọ́kọ̀ létí. Kí n wá délé bàbá rẹ̀. Ọmọ òsì ọ̀rọ̀ àpòkú o. Ọmọ àtọkọ bàbá òsínbí kan ni. Wọ́n pè ọ́ nílé bàbá tó bí ọlọ́mọ. Àwọn ìṣẹ́ láyọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ odò lórí ire.
máa dákọ̀tà kàrà Èkìtì ní ṣe léyìí ara. Hello.